Yorùbá pọ́nbélé là ń sọ o. Yorùbá pọ́nbélé ni o. Èmi náà ṣe àjẹrìí rẹ̀ náà pé ìwọ náà kò ní fẹ́ kí àwọn ẹgbẹ́ tèmi náà wá. Bisimilá. Ẹ má kó àwọn ẹ̀gbọ́n kankan wá bí wà ní sí orí burúkú wà ní sí àgbá kan o. Àwọn Yakubu náà wà níta náà. Ṣé wọn ò kó dágà wá? Ìwọ náà má bèrè bisimilá. Ní orí ètò yìí àìsọ òyìnbó ń bẹ. A ní ẹgbẹ̀rún owó lọ́nà 100 náírà tó ti wà ńlẹ̀ fún yín. Bẹ́ẹ̀ kó lọlé ọwọ́ yín ló wà. Owó yín kú. Ẹ fún mi èmi ò gbá Yorùbá o. Owó yín kú 5,000. Tí mọ̀ sí. Gbogbo ẹ̀yin olùwòran wa wọ́n máa jà sí àlejò gbà. Àlejò màmá náà kódà dágà ni olókùn kan mú wọ orí ètò. Ẹni bá láyà kó máa bọ̀, ẹni bá láyà kó máa bọ̀. Ọlámídé Ayọ̀fẹ́ mo tún tó bí ìṣe mi Ayọ̀fẹ́ ọ̀kín alára kan gbà ìdáyégún ni mi bá àbádájọ́ ọjọ́ òun ò ní bọ́sítà Ayọ̀fẹ́ mo dé ọlọ́rọ̀ ọmọ mbúadé ìbànú já ìbànú so ìbànú gbá kẹ̀kẹ́ wọ́jà onílé eléyìí mo rí bá kí n tó wọlé eré lọ wọ́n lẹ́yà àdáṣe ní ìhùnmọ́ ìbà kí ìhùnmọ́ ènìyàn Ayọ̀fẹ́ mo ti rí bá kí bá mi ọ̀yá máa ṣẹ àtúntìdé náà rèé gbogbo ẹ̀yin olùwò wa a ti bẹ̀rẹ̀ náà rèé abala tánláyà apá kejì òun náà ni ẹ̀ ń wò ní ojú amóhùnmáwòrán yìí orúkọ mi ò yí padà ààrẹ ambassadọ Ọlámídé Ayọ̀fẹ́ tí gbogbo yín mọ̀ sí ọmọ Àfọlábí Akéwì náà ni pẹ̀lú mi lónìí kí ni orúkọ yín. Mariam Àjọkẹ́ ọmọ Alájà. Mariam Àjọkẹ́ ọmọ Alájà ẹ ní orúkọ Alájà kankan. tí àwọn èèyàn mọ̀ mí sí màmá náà tí wọ́n sọ̀rọ̀ bíi Haúsá náà. Wàláì ṣé ẹ̀yin náà ni. Wàláì mìíràn rẹ̀ bàrà náà wọ́n náà kó àlejò tèmi náà lẹ́yìn náà. Àfi kí èmi náà kí n má gba àlejò àgbákò náà. Wàláì tí wọn náà kò bá ti ṣe jákujàku náà ta kò sí wàhálà. Kò ní sí jákujàku ń bẹ bí èèyàn bá ṣe ṣe rẹ̀ èèyàn ní ó ṣe bá rẹ̀ nù ìfẹ́ pé òyìnbó rẹ̀. Torí orí ètò táwa ẹ̀ èèyàn sọ òyìnbó wọ́n ń sọ òyìnbó àìsí sọ Haúsá. Èmi náà tí mi náà kò wá gbé Yorùbá rárá wọn kọ́ báyìí náà mo làwọn náà ó ṣe náà. Yorùbá pọ́nbélé là ń sọ o. Yorùbá pọ́nbélé ni o. Èmi náà ṣe àjẹrìí rẹ̀ náà pé ìwọ náà kò ní fẹ́ kí àwọn ẹgbẹ́ tèmi náà wá. Bisimilá. Ẹ má kó àwọn ẹ̀gbọ́n kankan wá bí wà ní sí orí burúkú wà ní sí àgbá kan o. Àwọn Yakubu náà wà níta náà. Ṣé wọn ò kó dágà wá? Ìwọ náà má bèrè bisimilá. Ní orí ètò yìí àìsọ Yorùbá àìsọ òyìnbó ń bẹ Yorùbá pọ́nbélé gbogbo ohun tí a bá fẹ́ sọ tó ti yé a ní ẹgbẹ̀rún owó lọ́nà 100 náírà tó ti wà ńlẹ̀ fún yín bẹ́ẹ̀ kó lọlé ọwọ́ yín ló wà bẹ́ẹ̀ kó lẹ̀ ń bí ọwọ́ yín ló wà a sì ní oríṣiríṣi oúnjẹ níbí báyìí náà a ní sẹ̀mó a ní ìrẹsì a ní màkàrónì gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹnìkan ló ṣe onígbọ̀wọ́ ètò yìí orúkọ wọn ni ọ̀jọ̀gbọ́n Ọládàpọ̀ Káyọ̀dé Ọ̀páṣínà ẹ bá wa ṣàdúrà fún wọn láàrin ìṣẹ́jú kan. Kí Ọlọ́run náà kó mọ bùkún wọn náà. Àmín. Kọ́nà ìgbàrí ṣe wọn kó má di. Àmín. Ṣé ẹ ti wá ṣe tán báyìí? Ṣé ẹ láyà? Èmi náà láyà náà wọn bá tèmi náà. Ṣé ẹ̀rù ti ń bà yín ni ẹ ti ń fọ́ sá? Èmi náà láyà wọn bá tèmi náà èmi náà kò lè bẹ̀rù náà torí èmi náà àwọn èèyàn máa ń bẹ̀rù mi púpọ̀ èmi náà kò wá gbọ́dọ̀ máa bẹ̀rù náà. Yàrá gan ní àwọn ọ̀ya ṣe rí àpẹẹrẹ ìbéèrè kúnbẹ̀ bàbí ṣùà ẹ mú ìbéèrè 10 tó ti yé yín ẹ wà máa mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ máa ka èyí tẹ́ ẹ bá mú fún yín ní àyìn ẹ wà dáhùn ǹjẹ́ ẹ ti ṣe tán. Èmi náà ti ṣe tán mo ti ṣe tán. Ká tó tẹ̀síwájú ní ojú ọ̀nà yín ǹjẹ́ ẹ lè sọ bóyá ìpèníjà kan tàbí kejì tí ẹ ti bá pàdé. Ìpèníjà wà ṣùgbọ́n ọ̀pọ̀lọ́ níta bá débi ìlú káfò kò ṣe nǹkan tí mo bá wáyà yẹn nù. Ó yẹ tọ́ ọmọ náà. Àpẹẹrẹ ẹ mú béèrè. Tán k'Elédùmarè ṣe mí lọ. Ẹ̀yà ìbéèrè kelo lẹ mú. Àjọ gbàdúrà ni ẹ̀yin gbàdúrà kẹ́ wá kó ń bí àwa gbàdúrà kẹ́ mọ́mù kọ́ bọ̀ kó ń bí. Ẹ̀rìn àtó kan
àtọkàn. ṣé bẹ́ẹ̀ méjì lẹ kó pọ̀ ni. ìbéèrè kan náà ni àwọn ẹ̀rìn àtọkàn náà kọ síbẹ̀. ẹ̀rin àtọkàn. ìbéèrè kọkànlélógójì. ìbéèrè kọkànlélógójì. ó wá báyìí pé orílẹ̀-èdè wo ni Yorùbá ń pè ní ilẹ̀ àgàn? ilẹ̀ ilẹ̀ àgàn. àgàn. àgàn tí ò bímọ àbí àgàn. Yorùbá máa ń pe ẹ mọ̀ pé tí nínú Yorùbá a ní àwọn ọ̀rọ̀ àyálò a sì ní àwọn ọ̀rọ̀ tá a ní ojúlówó Yorùbá fún. Bí ilẹ̀ Amẹ́ríkà tí Yorùbá bá pè a lè pè ní ilẹ̀ Amẹ́ríkà a sì lè pè ní ilẹ̀ aláwọ̀ funfun. Ó wà ní orílẹ̀-èdè kan tí Yorùbá máa ń pè ní ilẹ̀ àgàn. orílẹ̀-èdè ni. orílẹ̀-èdè ni. kì í ṣe orílẹ̀-èdè wa yìí. ẹ sọ ni orílẹ̀-èdè kan wà tí Yorùbá máa ń pè ní ilẹ̀ àgàn. orílẹ̀-èdè tá a wà nínú rẹ̀ yìí náà ni. orílẹ̀-èdè. tá a wà nínú ẹ̀ yìí. orílẹ̀-èdè wo la wà nínú ẹ̀? orílẹ̀-èdè wa yìí náà ni gbogbo náà la mọ̀ orílẹ̀-èdè wa. ọ̀dà mi dùn ayọ̀ mi kún láti sọ fún yín pé ẹ ṣì. ṣe ẹgbà mi lára kì í sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ka kò ní í tọ̀ fún ìwọ ló sọ ẹ̀ ṣe ń sọ lórí burúkú fún mi. ìwọ ló sọ sọ̀sì fún mi. ẹjọ orílẹ̀-èdè tí Yorùbá ń pè ní ilẹ̀ àgàn ó ní orílẹ̀-èdè Ghana. Ghana. bẹ́ẹ̀ ni. ṣé bàbá sọ yín ẹ̀ ní láti sọ Gẹ̀ẹ́sì? ìbéèrè ni mo bí yín. torí ń bẹ nínú ẹ̀mí mi tí mo fẹ́ wí tẹ́lẹ̀ àmọ́ kẹ́ máa ní mo sọ Gẹ̀ẹ́sì ló jẹ́ ń wí ń bẹ nínú ẹ̀mí mi. àmọ́ ẹ ti sì í ó yẹ mú béèrè kejì owó yín ti dín 10,000 o. ní àìlè ni mọ́kànlélógún. ẹ jẹun wò. èjì àtọkàn. ẹ̀rù yín ń bà mí. mọ́kànlélógún lítírésọ̀ Yorùbá ni ó sì yẹ kí ẹ lè gbà á. ẹ̀ka mélòó ni lítírésọ̀ Yorùbá pín sí? méje. méje. bẹ́ẹ̀ ṣe gbìyànjú tó àmọ́ ẹ ṣì. bó mo ṣe sí. ẹ̀ka mẹ́ta ni lítírésọ̀ Yorùbá pín sí. mẹ́ta. eré oníṣe ewì àti àròsọ. ẹ wo àwọn kinní ó ti ń le púpọ̀ jù ó ti ń le púpọ̀ jù. bẹ́lẹ̀ ti múra wá ni. ẹ wá fún wa ní ìbéèrè tó láyà. ẹjọ ẹyà owó yín tó ti dín. ẹ̀ẹ́dọ́gbọ̀n rìvásì àárín yẹn kẹ́ẹ̀tì ká sí pé mo gbà á lójú kámẹ́rà òyà ẹ sọ pé mo ti gbà á mẹ́ta. kí n rìvásì àárín àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ni. kí n rìvásì àárín yẹn. rárá mẹ́ta rárá àti kọ́ọ̀tì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti kọ́ọ̀tì tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ ti sọ òyìnbó rìvásì bẹ́ẹ̀ náà láṣẹ rìvásì 10,000. owó yín kù. kò burú ó kù ẹ̀jọ àti òdo ẹgbẹ̀rún. ẹ̀jọ àti òdo ẹgbẹ̀rún kọ́ lówó yín kù. owó yín ti dín ẹgbẹ̀rún ó ti dín 10,000 lọ́nà 3 ẹ sì ti sì béèrè méjì ó yẹ mú béèrè kan sí. àdúrà méjì la jọ kó wá bí àwa gbàdúrà tiwa. ìbéèrè kẹfà. ìkíni ni nílẹ̀ Yorùbá a máa ń ní ìkíni pẹ̀lú ìdáhùn rẹ̀. tí Yorùbá bá kíyàn pé ó gé o kí ni ìdáhùn rẹ̀? èwo tó ló gé o èyí tẹ̀mí mọ̀ ó gé o rẹwà
ẹ gbìyànjú oge o. ẹ dúró ní olóòtú. ọ̀tọ̀ ni ojú. bóyá kíákẹ́ fún mi àwọn òwò náà máa ń kí ní oge o. Kò sẹ́ni ẹ tí sún mi síwájú. kò sẹ́ni tí wọn ò lè kí bẹ́ẹ̀. ẹ lè sún mi síwájú. ẹni tí bá ń ṣe oge lọ́wọ́ yálà ń di wọn yàtọ̀ sí wọ́n lè kíyàn pé ojú gbòòrò wọ́n dá pé ọ̀yá yà o. ó tún wá ní kíkí míì tí wọ́n lè kíyàn pẹ̀lú ìdáhùn rẹ̀ oge o. àwọn wo lè ṣẹ́jú sí ayé. oge o. adúpẹ́ o. ẹ ṣeun o. ẹ ṣeun o. ẹ wá pàtẹ́wọ́ mo ti gbà béèrè kan. ẹ kó àtẹ́wọ́ bẹ́ẹ̀ ṣe sí ẹ ti sí. tí o bá kíyàn pé oge o wọ́n dáhùn pé ẹwà o. ẹwà náà la dárúkọ. nígbà wo. òun mo kọ́kọ́ sọ lára kókó tẹ sọ pé mo gbà o. ẹ mú béèrè ẹ tún ti sí. èmi náà sọ pé ẹwà o àmọ́ bàtà tán máa sọ pé ẹ sún síwájú. 22. 22. ẹ fi àmì sí orí ọ̀rọ̀ yìí. ìfohùnpènìyàn. mo ti dáhùn. ẹ dáhùn. ṣé bọ́n mo ti fọ̀nà fún pé. ẹ pè é lẹ́nu ó dùn fọ̀nà fún pé. ìfohùnpènìyàn. kò sẹ́ni tí ò gbé ojú sókè gan láàrin. wọ́n gbọ́ tí ń yà yìí. re. ó yẹ pé ẹ re. re. remi redo. remi redo ẹ ti sí o láì ládọ fún ọ. ẹ̀yin gan sí. ẹ tí ì dáhùn tán ẹ farabalẹ̀. ẹ jọ. Ọya. Re. Mi. Re mi. Ọya. Re mi. Ẹ ṣe. Ẹ ṣe mú lọ bìkan gáúsù. Kẹ́ má lè sọ ánsà ẹ sì fọwọ́ bu ọnu mọ́ bíbẹ̀. Wọ́n mọ̀ fà wọ́n sì fọwọ́ bu ẹnu kí wọ́n láǹfààní pẹ́ dé fìdá. Ìdáhùn rẹ̀ ni ìfohùnpènìyàn dòrèrè dòdòdò. Níta pé nù. Kí wọ́n lè tẹ́ ní mi gbà? Ẹ gbà. Ó ní dòrèrè dòdòdò. Ẹ ṣe. Owó yín kù 50. Tí n bá mú owó kankan lọlé lónìí ìní gbà o káwọn èèyàn yín tètè gbọ́ ìní gbà o. Ó kù sọ́wọ́ yín. Ó dáa. Owó yín kù 50. 50 ni mo pè o. Ẹ sì lówó ńlẹ̀ ó kì í síbẹ̀ náà màmá náà. Ẹ tàtẹ́jọ méjìdínlógójì. Tí Yorùbá bá ní ènìyàn ń ṣí kòkò àwọn tí wọ́n bá ní ìyá tẹ́ jókòó lọ́ọ̀kan wọ́n ń ṣí kòkò ní o kí ni wọ́n ń ṣe. Wọ́n ń ṣí kòkò. Wọ́n ń ṣí ojú kòkò bóyá ó fẹ́ fi dáná àbò fẹ́ fi. Ẹ mọ̀ pé nínú Yorùbá a ní àkànlò èdè lóríṣiríṣi kò sí ọ̀rọ̀ kan tí Yorùbá ò ní ẹ̀dá rẹ̀ bí àpẹẹrẹ tí èèyàn bá ń sùn Yorùbá ò ní ń rẹjú ó ti yé bẹ́ẹ̀ náà ni téèyàn bá wá ń ṣí kòkò ó ní tí Yorùbá bá ní ẹni tó dúró lọ́ọ̀kan ń ṣí kòkò ni o kí ni ń ṣe. ń ṣe ga. Ẹ ṣé mo ní ayọ̀ àti ìdùnnú láti sọ fún yín pé ẹ ṣí tí Yorùbá bá ní èèyàn ń ṣí kòkò ó túmọ̀ sí pé ẹni ń dárò àwọn aláró ni a máa sọ báwọn fún pé
ìyá sí kòkó nu ìyá aláró nu. owó yín kì í síbẹ̀ owó yín kì í síbẹ̀ ogójì ẹgbẹ̀rún owó ni ọgọ́rùn-ún ẹgbẹ̀rún kù ogójì rẹ̀ àádọ́ta lẹ mú ẹlẹ́gbẹ̀rún ẹ̀ǹpẹ́ tún ti sì nínú gbogbo àwọn ẹranko gbó ẹranko kan ní èjì ogbè la kí ló kọ ẹranko tó ní èjì ogbè la àtàndá mọ́ gbàbọ̀dé ẹranko tó ní èjì ogbè la èjì ogbè ẹranko kan wà tó ní la ẹ̀gbọ́n fàlà òkè. ifá kan ò sí ń para ìgalà sóòní. sọdá yín lójú mo ní ayọ̀ àti ìdùnnú láti sọ fún yín wípé ẹ gbà á. ó tiẹ̀ lé. ẹ dúró ìbéèrè yín kù mẹ́rin sẹ́yìn pé mo lẹ́ẹ̀ nírètí owó yín sì wà ní ogójì ẹgbẹ̀rún bí ó wà á máa lé sí bí ó tún wà á máa dín sí ọwọ́ yín lọ wà o. kò yé mi o ṣé mo ti gbàgbé rẹ̀ kan èyí ò ti dúró lọ́tọ̀ ni o. iná mo sọ fún yín àyọlẹ̀ ìbéèrè kelo lẹ mú. ẹja tààrùn. ẹ jẹun wo. kí ni Yorùbá ń pè ní adìyẹ òpìpì? adìyẹ òpìpì ni kì í ṣòun àjẹgbé gbogbo ẹni tí bá ń ṣèyàn gbogbo ẹni tí bá ń gbàyàn lẹ́yìn gbà mí mo ń ṣèyàn o. bẹ́ẹ̀ni. ìyẹn wo àwọn tí bá ń bẹ lẹ́yìn adìyẹ òpìpì. adìyẹ òpìpì ẹ̀sùn mi síwájú díẹ̀ sí. ó yẹ kí n lè gbà. ìyẹn máa ń súnyàn síwájú ẹ gbìyànjú láti fọ́ sí wẹ́wẹ́. nílẹ̀ Yorùbá a ní oríṣiríṣi adìẹ a ní abodìẹ a ní akọdìẹ a ní adìẹ asa bẹ́ẹ̀ náà làwa ní adìẹ òpìpì. àwa ládìyẹ òpìpì. bẹ́ẹ̀ ni. àkùkọ. ẹ ṣe ẹ sì adìyẹ òpìpì ní àwọn adìẹ tí wọn kì í ní ìyẹ́ la. òun náà ní jẹ́ àṣà. tí wọ́n ti àṣà àwọn adìẹ tí ìyẹ́ ara wọn tí wọ́n ta kété tí wọ́n rí kólókòló so àwọn adìẹ kan wà tí wọ́n ní ìyẹ́ la. èmi ò rí yun ní Yorùbá ń pè ní adìyẹ òpìpì. sí wàhálà iṣẹ́ àmúmọ̀ ẹ̀ fẹ́ gbowó yín tán lónìí àyín. ìbéèrè kiri lẹ mú. 95. ẹ jẹun ẹ gbìyànjú látàárọ̀ ẹsẹ̀ sọ. mo sọ mẹ́fà lẹ́ẹ̀kan náà. 95. irúfẹ́ ìlù kan wà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí n gbé fún yín báyìí ìlù yẹn bí ìdùndún ní ṣe máa ń rí ṣùgbọ́n ohùn rẹ̀ máa ń le kókókó ni tí wọ́n bá ń lù báyìí àwọn olórin bẹ́ńbí tí wọ́n bá ń lù ní ilẹ̀ Yorùbá ohùn rẹ̀ yóò máa lé kò ní dàbí dandan ní ìlú tí wọ́n ṣùgbọ́n bí ìdùndún alágbèékọ́gbẹ́ náà ni. sẹ́gbà ráyè kí n sọ bí ìdáhùn méjì. ẹyọ kan ni ó kọ̀ọ̀kan lónìí bí ìdùndún. ṣé bí ìdùndún náà ọmọ gbóò náà kọ́ pa ni. ṣùgbọ́n ohùn rẹ̀ máa ń lé. ẹ jẹ́ ń júwe rẹ̀ ìmọ̀ rí ráǹdì báyìí. ráǹdì ẹgbẹ̀rún 10 sí kò ní owó yín. owó yín kù sẹ́yìn mọ́ owó yín kù. ìmọ̀ rí báyìí ọmọ wọn ń ki igi bọ̀ ní ẹgbẹ̀gbẹ́. ọ̀sán gbogbo ẹ̀ bí ìdùndún gẹ́lẹ́ ní ṣe máa ń rí ṣùgbọ́n ohun tí ẹ̀ máa ń le. nǹkan mọ́ ọkọ rẹ̀ ni àmọ́ mo mọ̀ náà. sẹ́sàkárà bí kí ni ẹ jẹ́ ronú sí dáadáa àmọ́ mo mọ̀. ayọ̀ gbà wá púpọ̀ lórí ètò yìí. ẹ farabalẹ̀.
kò sẹ́ tí ń bẹ lẹ́yìn ohun tí a fi ń mú àwòrán yìí tọ́mọ̀. ẹ̀dùn torí ọ̀rẹ́ mi olórin ni. àwọn èlò ooru dandan. òsínlù tí mo. ẹ̀dùn torí ọ̀rẹ́ mi mọ̀ ìmọ̀ tó wá ìmọ̀ sọ̀rọ̀ mo lè ní omele ni omele. ẹ ṣé inú mi dùn pẹ̀lú bí owó yìí ń ṣe kù 20,000 ẹ sì àgùdà ni wọ́n máa ń pè àgùdà. bẹ́ẹ̀ ń kù méjì péré ẹ sì 20,000 lẹ̀ ẹ má kó méjèèjì pọ̀. àdúrà méjì ni àwọn ọmọ orele kò ní kíní kankan àwọn ọmọ orele. ó dá wọn lójú ẹ̀yin lẹ ń wò báwọn. kíní yín mà ti fàyà kò mọ̀mọ́ sí nǹkan 15. ìbéèrè 15. ìbéèrè 15 ẹ pa òwe 4 tó ní owó nú. tó ní owó. ṣé bí ẹnìkan ìbówó sọ̀tà. àkọ́kọ́. owó àpèkánukò. àkànlò èdè ni. wọn kàn fún yín tá àkọ́kọ́ ngan ni. ọ̀dà. owó la fi ń sun. owó n gbúdọ̀ mọ́ gbà. bẹ́ẹ̀ ni mọ̀ fún yín tá àkọ́kọ́ náà torí ìfẹ́ kẹ́ ẹ wá bí lásán. ǹtẹ̀ bá ti ní ẹgbẹ̀rún 10 ńlẹ̀. ẹ rí epo sínú ọkọ̀ 20,000 lẹ̀ sí ní ńlẹ̀ báyìí. owó àpèkánukò. àkànlò èdè yàtọ̀ sí òwe. kò sí èrú ń bẹ̀ báyìí kò ní yọ ọ̀rọ̀ ìdà àbí kí lè máa gbé kí. ó lè yọ pẹ̀lú ògùn ọlọ́run lè yọ àwọn Yakubu náà bẹ ní ìsàlẹ̀ náà ó lè yọ o. ẹ má jọ yọ o. ohun owó bá ṣe tì ilẹ̀ ní gbé. owó la fi ń ṣe ohun gbogbo. ó kù lẹ́yìn. náà fi ń pè ní Adéyanjú. ẹ ò bẹ́ẹ̀ ṣe ń hun òwe. ẹ jẹ́ a lè kọ́ á síbẹ̀. ẹ jọ náà. ó ti pé. kò pé méjì lẹ́sẹ̀ sọ. ó tún kù kan. n bá fẹ́ ṣàánú yín gan ni mo lè fún. owó la fi ń ṣe ohun gbogbo. òun náà ni wọ́n lè fún yín. owó bá ṣe tì ilẹ̀ ní gbé. iná ni ó di 3 ó kù kan. ó kù kan. ẹnìkan ìbówó sọ̀tà. àkànlò èdè. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù o ẹ gbé sùúrù jẹ o. ẹni ò lówó lọ́wọ́ kì í níyì láwùjọ. ẹni ò lówó lọ́wọ́ ayé àfàwé ẹ̀yà. ìwé òní ń kọ́ kì í. lórí pé gbìyànjú lé àárín ẹ gbìyànjú gan ẹ jẹ́ fún yín lẹ́gbẹ̀rún 5 gbogbo òwe tẹ̀ ń sọ ìhàn ni ìtọ́pọ̀ bẹ́ẹ̀ màá fún yín ní 5,000 ẹ sì ní 15,000 ó yẹ mú béèrè kan tó kù.
ìbéèrè kẹfà. ìbéèrè kẹfà. ìbéèrè kẹfà kọ́ ẹ wò dáadáa. ìbéèrè kẹsàn-án. ìbéèrè kẹsàn-án. tí Yorùbá bá ní máa là ó lù kí ni ìtumọ̀ rẹ̀? máa là ó lù. málà olú. máa là ó lù. nǹkan ó ṣẹlẹ̀ bíi. Haúsá lẹ̀ ń sọ. máa là ó lù. kò yé mi o. Ma- ẹni tí Yorùbá bá sọ pé málà olú. ok lálà ó lù kọ́ mo pè ó. lálà olú kọ́. máa là ó lù. málà olú. ìbéèrè wọn ò yé mi tó. tí Yorùbá bá ní máa là ó lù ìtumọ̀ rẹ̀ ni pé a lè pè ní máa là ó lù a sì lè pè ní máa là ó lù tí ìpàrọ̀jẹ bá dé bá tí ìpàrọ̀jẹ bá dé bá tá a bá pa èrò kan jẹ fún ọ̀kan. tí Yorùbá bá sọ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé mú aṣọ funfun fòòṣà mú ààlà fólú àbí málà mọ́lú. mú ààlà fólú òrìṣà ni Yorùbá ń pè ní olú. ìgbé Yorùbá wọn ni. owó yín kò kú jẹ́ ilé mọ̀ ẹ fún mi èmi ò gbọ́ Yorùbá ẹbí wọn. o owó yín kú ẹgbẹ̀rún márùn-ún. tí ì mọ̀ sí. gbogbo ẹ̀yin olùwòran wa ọlọ́mọdé àti àlejò gbà àlejò màmá náà kódà dágà ni olókù kan mú wọ orí ètò. Gbogbo ẹ̀yin tí ẹ ń bá wa wo ètò yìí gbogbo yín ni a kí ẹni tí òun náà bá láyà tó lè gbé Gẹ̀ẹ́sì ibi tẹ́ ẹ lè pè wá sí òun ló ń kọjá lójú afárá amóhùnmáwòrán yìí ní agbára lọ́wọ́ Ọlọ́run owó yín kù ẹgbẹ̀rún márùn-ún lórí ètò. Ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Ọládàpọ̀ Pàṣínà tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí wọ́n láwọn fẹ́ kí èèyàn wá sí orí ètò yìí pàápàá jùlọ ìlú wo lẹ ti wá? Kwara. Kwara. ọ̀nà yín jìn kí la lè ṣe fún yín. Ẹ̀yin elétò ẹ bá fún wọn ní sẹ̀mó 1 kg ẹ fún wọn ní màkàrónì 2 màá fún yín ní ìwé ogún ọmọdé kan àti ìwé ọ̀tẹ̀ oyè ẹyọ kan àti owó ẹgbẹ̀rún 10 kún owó yín. ó wá ṣe èlò. èlò ló jẹ́ kò gbẹ́mi dé lọ́rìn. èlò ló jẹ́ ẹ lọ tàwé àtàwọn sẹ̀mó. kí n tàwé àti sẹ̀mó èlò ni wọ́n ń ta sẹ̀mó 1 kg. a kí ẹni tó ṣonígbọ̀wọ́ ètò yìí wọ́n ṣeun àdúpẹ́ wọ́n fi ń gbé àṣà àti ṣe Yorùbá náà lárugẹ ní ilé wọn àtọ̀nà wọn ò ní dàrú Ọlọ́run bá wa bùkún wọn ọ̀nà ìgbàríṣe wọn ò ní dí tó bá ṣe ń lù yóò mọ̀ ọdún ìṣọ́ Ọlọ́run tó pọ̀ Ọlọ́run bá wa dàbò wọn àwọn náà ní fojú sunkún àwọn ọmọ wọn náà gòkè ó ní lárí Ọlọ́run ọlànàbí. ẹ ṣé o lẹ́ẹ̀kan sí i orúkọ mi ni ambassadọ Ọlámídé Àyọ̀fẹ́ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ọmọ Afọlábí Akéwì títí dìgbà míì tí a tún máa pàdé ojú tẹ́ fi ń wà kò ní fọ́ etí tí ẹ fi ń gbé wa kò ní di láṣẹ Olódùmarè ọba èmi náà ni ọmọ lọ́la ṣẹ̀kẹ́rẹ́ mo sọ wọ́n wẹ́ mo mú kojú ọ̀sẹ̀ rẹ̀ wọ̀ kojú lọ́la èjìgbọ́jọ́ ni mí ejúrò ń bí ọmọ adélé tèjì ó dà.